ẹ kú dédé àsìkò yìí, ẹ káàbọ̀ síkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn eré ìdárayá ló dé sétí ìgbọ̀yín. Ká tó mú ìròyìn eré ìdárayá náà wá sí etí ìgbọ̀yín lẹ́kùnrẹ́rẹ́. Ṣáájú ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Bákan náà ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà lórí ẹ̀rọ ayélujára TikTok bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí TikTok. Ààyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn eré ìdárayá náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí lórúkọ tèmi. Ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles Joseph Peseiro ní àdéhùn rẹ̀ yóò máa tẹnubọ ipò ṣáájú lẹ́yìn ìdíje AFCON ti ọdún 2023 èyí tó wáyé ní orílẹ̀-èdè Ivory Coast. Joseph Peseiro ló tọwọ́ bọ ìwé àdéhùn tuntun pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà àti àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà NFF lọ́dún tó kọjá. Àdéhùn náà ló lọ fún oṣù mẹ́fà. Ẹni tí ń ṣe ẹni ọdún mẹ́tàlélọ́gọ́ta ni wọ́n ti wá sọ di mímọ̀ báyìí lẹ́yìn tí ìdíje AFCON ti tẹnubọ epo àdéhùn tirẹ̀ náà ó ti tọ ẹnubọ epo lórílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ sí iwájú pé lára àwọn ìgbédeke tí wọ́n fún Joseph Peseiro ní láti mú orílẹ̀‐èdè Nàìjíríà dé ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin semi-final ti ìdíje AFCON. Ẹni tí ó wá láti orílẹ̀‐èdè Portugal ni ó ti wá ṣe jù bẹ́ẹ̀ lọ nígbà tó mú wọn dé ìpele àṣekágbá final níbi tí wọ́n ti pàdánù sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè Ivory Coast pẹ̀lú àmì ayò 2-1. Ní báyìí ẹ̀kọ́ kò tí ì ṣe ojú mímu bóyá Joseph Peseiro yóò máa tẹ̀síwájú pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles àbí àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Nàìjíríà NFF ni wọn yóò máa sọ bí ọjọ́ iwájú rẹ̀ yóò ṣe máa rí. Agbábọ́ọ̀lù ọwọ́ àárín gbùngbùn fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Alex Iwobi ló ti ń wòye láti fi gígùn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn sọ di mímọ̀ pé Alex Iwobi ní inú rẹ̀ kò dùn lẹ́yìn tí ó rí àwọn èébú kan gbà láti ọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí ó ṣe fìdí rẹmi níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àṣekágbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Ivory Coast tó wáyé lọ́jọ́ Àìkú Sunday. Níbẹ̀ ni ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles ti pàdánù sí ọwọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè olùgbàlejò Ivory Coast pẹ̀lú àmì ayò 2-1. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ni wọ́n kọ́kọ́ lé iwájú. Alex Iwobi ni ó kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà kí wọ́n tó rọ́pò rẹ̀ lábala kejì pẹ̀lú agbábọ́ọ̀lù Hassan Yusuf. Lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ náà ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní rọ òjò èébú lé agbábọ́ọ̀lù náà lórí látàrí èyí tí wọ́n fi fínà mọ́ èyí tó mú kó lọ síbẹ̀ pa gbogbo àwọn àwòrán tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà rẹ̀ lórí ẹ̀rọ ayélujára Instagram rẹ̀. Alex Iwobi ló ti wá ń wòye báyìí wípé òun kò tí ì dá wọn lójú dáadáa nípa ti ọjọ́ iwájú òun lórílẹ̀-èdè Nàìjíríà látàrí àwọn èébú èyí tó ń rí gbà. Agbábọ́ọ̀lù ọwọ́ iwájú fún ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid Alvaro Morata ni ìròyìn ti sọ di mímọ̀ wípé yóò máa pàdánù àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ní láàrin ọ̀sẹ̀ púpọ̀ lẹ́yìn tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ fi léde lọ́jọ́ Ajé àná wípé agbábọ́ọ̀lù náà ni ó ti ní ìfarapa lópin ọ̀sẹ̀ níbi orúnkún rẹ̀. Agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Spain yìí òun ló ní ìfarapa nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ jẹgbá lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Sevilla níbi ìdíje Spanish La Liga lọ́jọ́ Àìkú Sunday. Atletico Madrid ni wọ́n ti wá sọ di mímọ̀ báyìí wípé agbábọ́ọ̀lù yìí ẹni ọdún 31 ni kò ní sí ní ìkàlẹ̀ fún àwọn níbi tí àwọn yóò ti máa kojú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù lọ́lọ́kọ̀ọ́jọ̀kan tó fi mọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n yóò máa gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù tí wọ́n yóò máa kojú níbi ìdíje UEFA Champions League láàrin ọ̀sẹ̀ yìí nígbà tí wọ́n yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Inter Milan ní abala àkọ́kọ́. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ wípé Alvaro Morata ni yóò máa pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid níbi ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin semi-final ti ìdíje Copa del Rey èyí tí yóò bá wáyé nínú oṣù tí a wà yìí.
ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù ògbóǹtarìgì fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United Rio Ferdinand ló ti sọ di mímọ̀ fún ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ọwọ́ iwájú nínú ikọ̀ agbábọ́ọ̀lù Brentford ìyẹn Ivan Toney wípé kò ní pẹ́ púpọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal tí ó bá darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ní ìparí sáà yìí. Ivan Toney yìí ni wọ́n ti ń lọ ọ̀rọ̀ rẹ̀ pọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal wípé yóò máa lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ní ìparí sáà tí a wà yìí pẹ̀lú owó tí iye rẹ̀ tó €100 mílíọ̀nù tí wọ́n gbé lé lórí. Nínú oṣù kínní ọdún yìí ni ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ti gbìyànjú láti ra agbábọ́ọ̀lù náà ṣùgbọ́n tí wọn kò ní agbára láti ṣe àṣeyọrí nípa ti ìgbésẹ̀ náà. Ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ láti tún ṣòkòtò wọn so lókùn láti ra agbábọ́ọ̀lù náà ní ìparí sáà tí a wà yìí. Eléyìí ló mú kí Rio Ferdinand ṣe ìkìlọ̀ fún agbábọ́ọ̀lù Ivan Toney ẹni ọdún 27 wípé tó bá ṣe bẹ́ẹ̀ padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ní ìparí sáà yìí wípé kò ní pẹ́ tí yóò fi kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal látàrí àwọn ìwà kan tóun fúnra alára rí. Ó sọ di mímọ̀ sí iwájú níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ kan níbi tí ó ti sọ di mímọ̀ fún àwọn oníròyìn wípé ohun ìyàlẹ́nu ni ó máa jẹ́ fún òun tí agbábọ́ọ̀lù Ivan Toney yìí bá lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ní ìparí sáà yìí. Ikọ̀ agbábọ́ọ̀lù kan láti orílẹ̀-èdè France, ikọ̀ agbábọ́ọ̀lù Paris Saint-Germain PSG ni wọ́n ti ń palẹ̀mọ́ láti ṣe àgbékalẹ̀ owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ tí iye rẹ̀ tó mílíọ̀nù €120 láti ra agbábọ́ọ̀lù ọwọ́ iwájú nínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ẹni tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Victor Osimhen ní sáà tí a wà yìí. Gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe ń jẹyọ láti orílẹ̀-èdè France wípé Osimhen ni wọ́n ti gbé owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ lé lórí fún ẹnikẹ́ni àbí ikọ̀ agbábọ́ọ̀lù tó bá fẹ́ rà á kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ní ọdún tó kọjá. Ikọ̀ agbábọ́ọ̀lù PSG ni wọ́n ti wá ṣe àgbékalẹ̀ owó ńlá láti ra Victor Osimhen ní ìparí sáà yìí. Ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ni wọn yóò máa pínyà pẹ̀lú Victor Osimhen lẹ́yìn tí wọ́n bá rí owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ ìgbà tán láti ọ̀dọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù PSG. Ikọ̀ agbábọ́ọ̀lù PSG ni wọ́n ti ń rí Victor Osimhen gẹ́gẹ́ bí ẹni tí ó lè rọ́pò Kylian Mbappe ẹni tí wọ́n ti ń sọ di mímọ̀ pẹ̀lú ọ̀rọ̀ awuyewuye pé ó ṣeéṣe kó máa lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ní orílẹ̀-èdè Spain ní ìparí sáà tí a wà yìí. Bí ẹ kò bá gbàgbé pé Victor Osimhen ló ti gbá góòlù 8 wọlé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ 18 fún ikọ̀ agbábọ́ọ̀lù Napoli. Bákan náà ìrètí wà pé Victor Osimhen ni yóò máa padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ní àárín ọ̀sẹ̀ tí a wà yìí lẹ́yìn tó kópa fún orílẹ̀-èdè Nàìjíríà níbi ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ AFCON èyí tó ti tẹnubọ epo ní ọjọ́ àìkú Sunday. Bí yóò ti mọ rèé fún ìròyìn eré ìdárayá láti kànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójókòó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV, lórí ẹ̀rọ ayélujára TikTok bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí TikTok. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn eré ìdárayá wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa la ó máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire o, ire kàbìtì.